Permit me to just go in with this intro. Mr. Lawal Abdul-Lateef Agùntàṣọ́ ń lò ọkùnrin ogun, ọkùnrin tóbìnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yóò bá jẹ́ ọkọ ẹni a sì jálé ẹni. Ọ̀kan ṣoṣo ọ̀gá, ọkùnrin tí gbogbo obìnrin pàdé lọ́nà tó pàdé lódò tó yọwọ́ ọṣẹ. Ọkọ ni èmi ò mórí kí yín ni o. Tí bá mórí kí yín bọ́dà láti Ọlọ́run máa kí yín délédélé. Ẹ̀yin nìkan ni mo rí lórí social media ọmọ yìí tó jẹ́ pé ìyàwó yín máa ṣorí burúkú, ó máa bójú yín jẹ́, ẹ dẹ̀ máa dúró tán tì ní. Mo rí kan lára àwọn wọ̀wọ̀ tó ṣe fídíò kan tó ní rí gbọ́kọ gidi ní Abdul-Lateef. Mo ní of course. Ní ìdá ti sọ fún wa pé olórí àwọn ọkùnrin ni. Of course. Wípé pẹ̀lú gbogbo hílàhílo tó ń ṣẹlẹ̀ tó bá jọkùnrin mi àti kálẹ̀ tó tiẹ̀ mọ́ pòun ló dá wàhálà alẹ́ sínú ayé Lizzy, mo ló tiẹ̀ dá ibi tá à ń lọ gangan ládéhùn. Ibi tá à ń lọ gan-an ládéhùn. Ẹnu Warriors láti gbọ́ pé Mr. Lati ló dá wàhálà alẹ́ sínú ayé Lizzy. Torí èmi máa ń rò pé Queen Mother àbí mo máa ń rò pé Oversabi Aunty. Àṣẹ Mr. Lati. Èmi náà sọ bẹ́ẹ̀. Èmi náà kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ báyìí ló so mọ́ ibẹ̀ ló wà táṣì mọ́. Èmi náà sọ bẹ́ẹ̀ náà. Ogun gangan tí Lizzy ń jà lórí social media, ó bá ń sùn, ó bá ń jí báyìí, ó ń wọnú ìwò ẹ̀ ni. Dandan ni. Lizzy ń fi ogun rohun pákó báyìí ni. Kì í ṣe pé kíní wọ́n bu ice cream sórí ogun. Ẹ rò pé kógun tó máa ṣèyàn kéèyàn tún máa kágbádá fógun. Ó ní bó ṣe jẹ́. Mr. Lati tuale, ẹ rí pé tuale náà fi kí yín. Tuale. Ogun tó máa ja obìnrin, Ọlọ́run má gbèrú ogun ìkó mi. Ogun abẹ́lé náà ń pè. Tó jẹ́ pé obìnrin tó ti wà lókè tẹ́lẹ̀ ó dẹ̀ máa rí bọ́. Ẹnu Warriors mo ti gbọ́. Ẹ má sọ pé kí n máa wá ṣọ́ọ̀ṣì mi kiri. Warriors sọ pé lẹ́yìn ìgbà tí Láti mọ̀ pé òun ló ń dá wàhálà, òun ló ń dá ogun sílẹ̀ nínú ayé Lizzozo. Wípé kò lọ, of course, tó ló fẹ́ rẹ́yìn ẹ̀ ní sí finish náà ń pè náà. A gbọ́dọ̀ rẹ́yìn match náà. We must see the end of this match. We must see the end of this match. As obìnrin, as ọkùnrin, whoever it is that you pick as your partner, you have to understand one thing. One thing is one thing. You have to understand that this person, ṣé a máa jọ build ni àbí a jọ máa break. Bẹ́ẹ̀ni. Mr. Lati jọkùnrin kan tó jẹ́ pé he watch a woman that has strive her way to the top, watch her crumble and he stayed. Of course, iṣẹ́ yẹn ò tí parí ni. Àní kò ní nǹkan kan mọ́. Nǹkan ẹyọ kan kò ní ní mọ́. Ẹni ó sá kiri, wọ́n náà kiri, ó sá kiri bí ó lọ sí bíbáyìí, ilé ò gbà, ààyè ò gbà, wọn ò pè mọ́, ó mélòó ni, amúramá ló ròde ni, gbogbo nǹkan ló jẹ́ yà. Àní, the work is still not done. Iṣẹ́ yẹn ò tí tán. Of course, he's going to support her because the work has not finished. Ẹ ti gbàgbé kíní kan pa Mr. Lawal. He's very smart. Ó dẹ̀ lè endure. Ó lè endure. Wọ́n á gbọ́ pé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Bọ́dà Láti náà ń pè bẹ́ẹ̀. That's the spirit. Iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àní tóun ò bá bẹ́ẹ̀ kan lẹ́sẹ̀ tó di ẹdun arílẹ̀
kò ní dẹ́yìn. Ẹ má gbàgbé kinní kan, Bọ́dà Láti bí ọmọ tó pọ̀. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ ká ọmọ Fọlá mọ́, ọmọ first wife and second wife. Ó bí ọmọ tó pọ̀, kí náà máa jẹ. He's securing his future and the future of his children. So of course, he's going to encourage this. Ẹ rò bójú lásán ni. From somebody that came to social media, I came to defend a man. Understandable. I came to defend my husband. Kò sí big deal nù yẹn náà. Mo fẹ́ wá jà fọ́kọ mi. Wọ́n fẹ́ búlí ọkọ mi. Báwo lọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Rakim àti Juma àti Obasabi Aunty àti Tatuni àti Destiny Boy tó kú àti Allwell? Báwo ló ṣe jọmọ́ ọ̀rọ̀ mo fẹ́ wá jà fọ́kọ mi? Ẹ tẹ̀ yọ gbogbo ẹ̀ kúrò. Ọ̀rọ̀ Mohbad. Ṣé Mohbad ló búlí Mr. Lawan? Mo ní from the start ó yẹ ká understand kíní kan pé content creation ni ọmọbìnrin yìí wá ṣe lórí social media. Content creation ó dàbí ọ̀rọ̀ èèyàn tó fẹ́ kú tó wá pàdé èèyàn tó máa pa ni. Láti mọ̀ pé with this part tó ń lọ ikú ẹ̀ máa yá. Òun mọ̀ pé this thing ni mo fẹ́ ṣe torí pé kò sí nǹkan kan mọ́. Ṣé rí ẹ̀yin ọmọ amẹ̀bọ̀ tẹ̀ sọ pé tó bá ti wọṣọ kan a wá tutù rán to another style. Ẹ lè rọrùn wọ Ọlọ́run. Ṣé òun náà ń pè ní ọmọ ọlọ́pàá mẹ́ta? Aṣọ ọ̀pá mẹ́ta ló máa. Ìyá gbóǹkan ni tẹ́lẹ̀ of course. Ìyá gbóǹkan ni tẹ́lẹ̀ of course. Èló ni gbogbo ìyá àti Lizzy máa rán. So ó easy fún láti turn gbogbo ẹ̀ to another style. She's a very useless woman. Tó bá kú bí lénìí pẹ̀lú ogun ayé tó kó sọ́kàn Láti máa fẹ́yàn mí. Can somebody just help me tell her that? Tó bá kú bí lénìí Láti máa dóyàn mí. Láti òun yẹ ẹ̀ṣẹ̀. Àwọn tó rògbò kọjú ogun sí àwọn yóò rí ẹ. Ṣó dẹ̀ rí universe dá wa kó o fi gbogbo ayé rojọ́ it doesn't care. Sórí pé ara ló máa ń fàbọ̀ sí. Wàá jókòó látàárọ̀ dálẹ́. O ò ní ríyàn bèrè pé kí lẹ̀ ń tà mẹ́. Tó bá yẹ pé wọ́n ń pè ẹ́ lóòótọ́ òun raṣọ tà office line ẹ máa dùn. Wọ́n máa disrupt ẹ̀yìn. Wọ́n náà lé ẹ kiri ni òun kẹ́rù kiri. Òun kẹ́rù kiri. O tún ti lọ ganu sọ̀rọ̀ dẹ́sẹ̀. Content creation. This is Anjorin. PhD in content creation. You are a content creator. You are not a business merchant mọ́. Ó dé wọlé ayé ẹ̀ títí tó fi rìn ẹ́ ní òwò torí pé o fẹ́ rojọ́. Wọ́n tó bá ń wówó lọ tó bá pàdé iyì lọ́nà ó yẹ kó máa lọ lé ni. Ó ti pàdé iyì àfìgbà tó kàbùkùn tó tẹ́po. Ọ̀rọ̀ Destiny Boy ò bá ya Destiny Boy jà. Òun tutọ́ sókè fojú gbà. Kí ló kàn ẹ́? Kò tẹ̀sẹ̀ anybody tó sọ̀rọ̀ yẹn. Kò sí anybody tó gbé anything. Because people barely even know that boy. Ó gbé sórí bíi pé family ẹ̀ ló kú. Àti dẹ́yìn sórí burúkú lọ everyday ó ò lè san kankan. Ayé ẹ̀ ti bàjẹ́. Ṣọlá pé ayé ẹ̀ ti ṣe kí ni? Ayé ẹ̀ ti ta. Ọjọ́ wo ló fẹ́ stop? Ókè ká tẹ̀ wá sọ pé lóòótọ́ wọ́n gbógun ti Bọ́dà Láti. Bọ́dà Láti gan ogun ti ń jà Bọ́dà Láti gan kan tó gbógun ti. Iṣẹ́ rò pé lásán ló máa fẹ́yàwó kiri from flower to flower kò dẹ̀ rón jẹjẹ. Jígólò ni Láti bẹ̀rẹ̀. Tẹ́ bá wo àwọn obìnrin tí Láti fẹ́ ó dàbí àwọn woman yẹn gan ju Láti lọ náà. Ó kàn fún wọn lóyún torí pé owó wà lọ́wọ́ wọn. Á dẹ̀ máa rí mọ́ínmọ́ín jẹ. Jígólò ni. You know that. Ó sọ pé ó ti ń fẹ́ for 24 years àbí how many years? And you were there kò dẹ̀ fẹ́. Ó kàn do ẹ̀ on the side. Wá dúró bó ṣe ń ka àwọn tó ti dú ẹ̀ báyé ṣe bàjẹ́ ó ti ṣòbò làbáṣà. Bí mo nílò ṣe ń dú ẹ̀ náà ni Láti ń dú ẹ̀ for 24 years. At the end of the day ìgbà tí òkun kankan tó jẹ́ kóró fún ni. Ó ló fẹ́ wá gbèjà ọkọ ẹ̀.
èèyàn tọkọ ẹ fẹ́ tẹ́lẹ̀ kó kọjú ìjà sí, kí ló kàn ẹ́? Ìgbà tí Fọlá jáde, kí ló kàn ẹ́ pẹ̀lú ti Fọlá? Ó dárúkọ ẹ kò dárúkọ ẹ, this is the problem of your husband. Jẹ́ kọ́kọ́ ẹ lọ yanjú ẹ̀. Látijọ́ tí ọ̀rọ̀ Mercy àti Diona ti jáde, ṣe rí Mercy kò ganu sí ni, Mercy ò sọ nǹkan kan, Diona ló ń update, ọkọ ẹ ló yẹ kó jẹ́ kó máa update. Ìwọ ìyàwó tó kọ ẹ bá ti fẹ́yàwó méjì, wọ́n ti fẹ́yàwó before you, jẹ́ kí ọkọ ẹ wá máa explain ní ara ẹ̀, kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ìyálé ẹ̀. Nítorí ti fi fẹnu kọ lórí social media tó fi rìn ẹ́ ní òwò. Ló ṣe ń defend Mr. Lawal sí, àtijọ́ tó ti defend ẹ̀, kí ló dá? Ìbọn mú paraga káàkiri, ẹ wá fi Mr. Lawal, ẹ wá kọjá ìyá ara yín, ẹ fi wé Juma àwa yín lọ, ṣé ìyá wèrè ni? Tí wọ́n tẹ̀bà mọ́ wèrè fún yín, ẹ̀yin fi kú wó oorun, ṣe gbádùn ṣá? Juma build himself to where he is today. Láti òrò oúnjẹ jẹ, obìnrin ló ń bọ́ láti. How many baby mama drama lẹ gbọ́ lọ́dọ̀ Juma? 0. How many girlfriend issue? Ó dó mi, ó promise mi marriage, kò fẹ́ mi. 0. How many òbò ló bá jẹ? 0. How many kìíní kan ló ṣe ìkà ní, ó ṣe kìíní kan? 0. How many ọmọ ló ti bí síta? 0. Ọmọ tí láti ti bí eléyìí tá lè kà là ń kà yẹn. Àwọn eléyìí tá lè kà ńkọ́? Olórí burúkú gidi ni Láti. Lizzy náà igi eléra, òun náà mọ̀ pé igi eléra ló ń gbé, ó kàn defend rubbish. Ó mọ̀ pé òun ti gbé egun eléegun, ó ti bu ọnú ẹ̀tọ́ kó tó mọ̀. Ó dàbí pé kó rí kíní báyìí kó wá máa kùn ní gold color, kó rí igi kó wá máa kùn ní, kó máa spray paint ẹ̀ ní gold. Torí pé ó fẹ́ káyé rò pé ayé ẹ̀ ta sánsán. Ayé ẹ̀ lè ta sánsán kó di businessman shanty tó ń taṣọ tí gbogbo èèyàn fi tiẹ̀ tọrọ nígbà yẹn, kó wá di èèyàn tí ò láṣọ lọ́rùn mọ́. Ìgbà yẹn tó bá sọ pé oye báyìí láṣọ, kò sẹ́nibọ̀dì tó máa question because òun múra. Ìgbà yẹn gan wọ́n ń súnmọ́ ẹ̀ náà, gbogbo ayé ló mọ̀ pé ẹ máa ọ̀tọ̀ láyé ẹ̀. Nísìnyí torí pé o fẹ́ kí gbogbo ayé fẹ́ràn ẹ̀, o wá tẹ́po lọ́wọ́ gbogbo àgbáyé. Òun ni mo sọ fún ẹ pé ṣọ́ra àwọn òwò tó ń support ẹ̀, tó ń gbójú tó ń gbà ìta ẹ̀, they are there because ebi ń pa wọ́n náà ni. Wọn ò ní àní tó, wọn ò dẹ̀ ní àní ṣẹ́kù. Ṣé Zee ló ń ṣe lọ́wọ́ ni? Of course Zee máa support ẹ torí o máa kó free clothes, cheap clothes, àwọ̀kù aṣọ wàá kó fún, hand me downs. Wàá kó fún náà. So kò ní choice, òun náà ibi tó ti máa gbà ló ń fẹ́. Wàá fún ní $10, $20 àbí £20 pátápátá wàá ra tíkẹ́ẹ̀tì fún economy. She go say thank you. Wàá kó aṣọ olùkọ́ ọkọ ẹ adjust ẹ kó fọ́kọ ẹ náà. Of course they are going to like you, but how many people of substance lójọ́ rẹ̀ rí? That is how you measure your success. Ṣé Láti tó sọ pé lówó ju gbogbo náà ní wùṣọ́ lè kan ilẹ̀kùn anywhere kó ṣì fún? Ilẹ̀kùn kan tì mọ́ wọ̀ tábà sọ pé Láti báwo? Who is Láti? What is Láti? This is how you measure your life. Láti báwo? Who is Láti? Láti ò lè sọ òyìnbó, kò lè express ara ẹ̀, kò tiẹ̀ lè bọ́ra ẹ̀ gan. Ó wá ń kọ́ bí ẹ̀sìn yín lọ wà. Juma. Tó o bá rí irin ṣé ò burú erin ni? Ẹ̀yin tẹ́tẹ̀ ń burúkú tẹ fásáṣọ, kí ni ò gbà tẹ́ ṣaṣọ? Ibi báyìí la wà táwọn olórí burúkú ń gbé ọ̀tá ẹ̀ ṣe pé tó mọ àárín ibi tó ń bọ̀ kò ní tẹ kí ni, my dear, tẹ ìjì ògbè sí anything tó bá lè tẹ̀ sí kó tẹ̀ sí. Olórí burúkú ló pọ̀ jù Nàìjíríà. In fact àwọn tó bá ń bóyín sí ẹ̀gan olórí burúkú ló pọ̀ jù láàrin wọn. Kẹ́ wá lọ fi nǹkan kan ọmọ lọ́mọ tẹ́ sí wá ṣeré ìjà yín. Nǹkan tó máa sọ fún yín, má dira ikú pa ẹ́. Àbí kí n ṣe àwọn èèyàn wáyé. Ẹ wà lórí social media ẹ rí bó lórí burúkú yẹn ṣe ń ṣépè fún Juma lójoojúmọ́. Ẹ wá ní kó má tẹ̀sán fásáṣọ, kó o sín gbẹ́rẹ́ sórí gan. Protect yourself at all costs. If you die now, you fuck up. Money, whatever it is you do, don't let them pay you. Kó má tẹ̀sáṣọ. Tó bá lè wọ bulletproof gan gbé sábẹ́ ifá tó tẹ̀sáṣọ. Ṣé gbogbo ẹ̀? Protect yourself. Always be gallant.
ṣèbó lórí yín jáde everyday wọ́n sọ pé òun máa ń lọ ilé babaláwo òun ní bàbá lábúlé. So what's the difference tí Juma bá tẹ̀sẹ̀ fáṣaṣọ? Olórí yín sọ pé kọ́ má pé òun lálàjá mọ́, kọ́ dìyà àdínnímù òun o, ifá lòun ṣe, aláwo lòun ṣe, kíní kan ilẹ̀ lòun sìn, kíní kan ọ̀gẹ́rẹ́. If it's okay for Lizzy to do it, so why is it not okay for Juma to do? Ibi tẹ́ ti ń try láti hate ẹ tó máa jẹra yín lẹ́sẹ̀. That's why I say you people are a fool. Àtolórí yín àtẹ̀yìn fún ara yín. Fools ni yín now. And what is wrong with our tradition? Àwọn òyìnbó ti pé gbé dúdú wọ́n ti pè ń funfun fún yín. Tradition wa nǹkan táwọn bàbá ńlá, this is your ancestral history. Táwọn bàbá ńlá bàbá yín wọ́n tó wá gbé Bible lẹ́yìn lọ́wọ́ tó ń ṣe nílé. There was peace, there was no chaos. Eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ. Bọ́n sì báyìí kí ló ké bí anything. Eku gan ò ké mọ́. They lie to you and give you all these frictional books. How many times has the frictional book helped you? Is it even applicable in reality? Gbọ́ show kí ni Pastor Chris kan? Pastor Chris kan kì í ṣe wèrè yẹn o. Dr. Freeze, sorry. There's a difference o. Mr. Freeze ni mo sọ o. Tó sọ pé you want to preach about ṣé Paul ni, and Paul doesn't even have, you want to preach prosperity. And you're using Paul to preach prosperity. When somebody that has never even driven a car before, in this century, these books does not. You see why now? Well, our pastor if private jet don't build. There's no factory in the country. They are building mega church. How many things has the church offer you? Go sick, they will not give you a dime. Go cool, they will not even be there. What has the church done for you? Are they following the footprint of that religion? They are cool there. They are very sorrow. Namani that gba visa láti wọlé. Èèyàn kan sọ pé tó bá yẹ pé ọ̀run ó rí olóòótọ́. Ó ní àwọn tó jẹ́ pé ká tó wọ ìlú wọn gan, I need the visa. Ẹ wá rò pé wọ́n máa jẹ́ ká máa wọ ọ̀run just like that. If the heaven is so real, will they let us enter just like that? If you want to go to America, wọ́n differentiate pé àwọn black kan wọ́n lè wọlé o, àwọn eléyìí wọ́n lè wọlé o, àwọn eléyìí the visa is strict o. They are restricting people on earth. Ẹ wá think that if heaven is real, they will just let us go freely like that. They are restricting movement on earth, just on earth. Discriminating at some people because they are Nigerian, the visa has to be strict. Some people because they are shaking it, they are free visa. Now imagine if the heaven was real. Ṣé ànígbà visa ká tó débẹ̀? Or won't it be for some specific people? Àwọn kankan wà kò tí ì yé. Leave Juma, anything you do, gallant, possess yourself. Don't double doubt it. Nigerians, they are bad people, for real. Don't double doubt yourself. Especially, Shori, when it's coming from your ìyàwó, àbí àbúrò ìyàwó ẹ̀, ìyẹn Festus, àbúrò ni Festus àbẹ́gbọ́n mi tẹ́ mọ̀ kan. Don't double doubt it o. Because these people will always protect you. Because Juma now. The return of Arinzo. Juma is there. Wọ́n sọ Yorùbá no film yẹn. Ẹ jẹ́ ká lọ wò ó. Tanti Ìyábọ̀ bá ti gbé jáde. The return of Arinzo. Mo ti ń tẹ̀ mọ́ yín létí ń sìn o. Kì í ṣe pé mi gbọ́ pé Àǹtí Ìyábọ̀ ń ṣe fíìmù. Juma Jux is there. Priscilla is there. Juma Jux is speaking Yoruba, so you get to see your cast very well. Nigerian actresses, they are speaking Tanzania, so it's going to be bad. You know when it's Queen Mother, don't even doubt that. It's going to be bad. So, mo ti sọ fún yín sílẹ̀ o. Ẹ jẹ́ káwọn máa fi ilé ayé wọn, ká máa fi gòkè sí. Káwọn máa wálẹ̀ sí. Lizzy, have you checked the graph today? So to check life where from 2025 to 2026. Nǹkan tó ti pàdánù. That's when you will know if you are progressing or you are regressing. Jókòó síbẹ̀. Ìwọ kọ́ ló gbé nǹkan dání tí gbogbo ẹ̀ ti jábọ́ tán lọ́wọ́ ẹ̀. Tí ó bá ti kun nǹkan kan mọ́, you will see láti tó sọ pé kò tí ì lọ ẹ̀. Ìwé wa ká jẹ́jẹ́. Ó sì rí nǹkan pọ́nlá. Ló sì fi dúró. Ṣèbọ́n ló sọ pé ṣèwọ́n sọ pé ó ti sá lọ kò wálé.
ó wá ṣe tuálé ìgbà tó rí after few days. Wọ́n sọ fún yàn, alára ló máa mọ̀. Tó bá ti kú wá àti wá ẹ, wàá sín wo, tó bá ti fẹ́ kú, kó bá ẹ gbé tripod sínú sàárè kó máa ṣe show lọ́nbẹ̀ tó bá ti kú tán. Ó gbọ́dọ̀ continue show wèrè aláṣọ.